Shehu Tajul Adabi irú iṣẹ́ tí wọ́n ṣe lára bàbá wa Alhaji Àgbà náà wà ń fọn káàkiri lára gbogbo orú wa yìí ọlọ́run wá rí ó fi pamọ́ fasayara Allahu amalakum ọlọ́run ní iṣẹ́ yín ìfi hàn gbogbo ayé èmi fún ara mi ni mo kọ́kọ́ rí ìwà fi hàn gbogbo ayé àwọn òjíṣẹ́ mi àwọn ànábì mi wọ́n rí wal mu'minun àwọn mùmìnì òdodo àwọn mùmìnì ni àríṣẹ́ Alhaji Àgbà bá rí. وتدعون إلى عالم الغيب والشهادة فينبئكم bima kuntum ta'malun. Ànábì Muhammad gbogbo nǹkan láyé ni ó dìtàn ìtàn kan lájọ kó ti bàbá wa Alhaji Àgbà bóò ní tàn tí ẹ ó sì rí ìtàn tẹ́nìkan ò lè yí padà la ilaha illallah ọlọ́ ti parí ẹ̀ bàbá tí ò ní dent mo sọ fẹ́nìkan mo ní irú Alhaji Àgbà wọn ìgbà táwa náà kọ́kọ́ bẹ̀rẹ̀ bí ọmọ 15 years 20 years àrùbá dàbí Alhaji Àgbà ní gbọ́ mi yé dáadáa o bí mo ti jòkó yìí kí n tó mo obìnrin mo wọ 30 years mo wọ 30 years o ma yẹ̀yàn tí wọ́n ti rún ọmọ akẹ́ o ti rún yín bọ̀ bàbá yín bọ̀ wàlẹ̀ mọ́ mẹ́nu máa gbọ́ o ma yẹ̀yàn tí wọ́n ti rún ọmọ akẹ́ ìrúnkúrún èyí tí ń wá lálẹ́ àti èyí tí ń wá lásùbà mo wá rò pé àwa náà fẹ́ dàbí Alhaji Àgbà níbi kíni níbi pé wọ́n ròyìn bàbá wa Alhaji Àgbà pé níjọ́ tí wọ́n ń sọ pé gbogbo àfáà tí ò bá súnmọ́ obìnrin rí a fẹ́ bí Ọlọ́run òjò kúrọ̀ àmẹ́ni tí ó bí Ọlọ́run náà ó gbọdọ̀ jẹ́ni tí ò súnmọ́ obìnrin rí gbogbo àwọn àfáà kan díjọ́ náà ní gbogbo àwọn àfáà jankan tí láwà ní tóbi wọ́n kàn dí Alhaji Àgbà nìkan bó ti wá jẹ́ pé Alhaji Àgbà nìkan ní ìbẹ́nu ẹlòmíì náà ó dàgbà tí è sàfà tọ́lọ́wọ́ fi ayé ìwọ́n wò pé bóyá wà ló dàbí Alhaji Àgbà ń bẹ́ ọlọ́lọ́ ma yóò obìnrin tó ti rún síwájú kó tó níyàwó olùsíwá lóhun wá fájì káàkiri sí fájì nìwọ́ ẹ̀dá kẹba kẹ́ Kùránì wàlẹ̀ mọ́hàn ó dà jẹ́ gbé bẹ̀rún mi wọ́n fẹ́ gbọ́ mi tí sọ dé kọ̀ǹtàn ta àmàl ẹ̀rí gbogbo ìyá wa ẹ̀dàkùn ẹ̀sọ́ pé alhamdulillah tí ẹ bá wo ìtàn Nabi Muhammad èyí tó pọ̀ jù tá a máa ń sọ nínú àwọn tí wọ́n kópa lára Nabi àtàwọn tí wọ́n kópa nínú Islam àtàwọn tí wọ́n kópa nínú ìjírà Nabi Muhammad ọ̀rọ̀ àwọn ọkùnrin làásàbà máa ń sọ jù sọkùnrin nìkan ló kópa nínú ìjírà Nabi kí ni dawrul mar'ati fi ìjíràtì nabawiyya dawrul mar'ati fil islami wal ìjíràtì nabawiyya kí ni ipa àwọn obìnrin gan àwọn obìnrin náà nípa tó pọ̀ nínú àwọn obìnrin tó kópa nínú ìjírà Nabi Muhammad òun náà ni Asma'u bintu Abi Bakar Asma'u bintu Abi Bakar obìnrin ni àríkà nínú tírà wọ́n ní fàkíhà ìmọ̀ náà pọ̀ púpọ̀ ọ̀jọ̀gbọ́n ni Asma'u yìí nínú àwọn sọ̀hábíyàtì nínú àwọn sọ̀hábà Nabi ló wà àbúrò rẹ̀ Aisha òun náà nínú àwọn sọ̀hábà Nabi Muhammad ló wà máa káwò bàbá tó bí Abubakar mina sọ̀hábà òun náà nínú àwọn sọ̀hábà ni Asma'u yọ ọkọ rẹ̀ nínú àwọn sọ̀hábà ni ọmọ rẹ̀ Abdullahi ibn Zubair nínú àwọn sọ̀hábà ni gbogbo òdílé wọn yányá sọ̀hábà Nabi Muhammad wọn bàbá wa man yuhajir fi sabilillahi muragaman kathiran wa sa'a nisa'ul hijrati كنا استماع الرسول oyayi بدلنا لماذا بقلب لا يدور nínú àwọn obìnrin tó kópa Asma'u bintu Abi Bakar wà ńbẹ̀ ari kanu tírà pé Asma'u bintu Abi Bakar kanat min kubari muftina bá ti ní mufuti tani mufuti wà nínú àwọn sahabiyati náà nínú àwọn sahaba Nabi lóbìnrin tó ìbọ̀ bàbá tó bá bẹ̀rẹ̀ pé ta nínú àwọn mufti nínú àwọn obìnrin ẹ sọ fún wa pé Asma'u bintu Abi Bakar wà ńbẹ̀ كنا استماع الرسول bàbá yìí bọ̀ بدلنا لماذا بقلب لا يدور Asma'u bintu Abi Bakar
ipa tó kó lára nabi Muhammad sallallahu alayhi wa sallam òun ni ìjọ tá nabi jáde ní Maka tó lọ sí Madina anabi wá wà ní Garu Thawri olùjọ́ mẹ́ta òun lẹni tá nabi àti Abubakar fi àṣírí sí lọ́wọ́ Abu Jahali ìgbà tó gbọ́ pé anabi ti kú ní Madina ó wá tírèsì ó ti kú ní Maka ó wá tírèsì anabi àti Abubakar ó tírèsì anabi lọ́lé Abubakar ìgbà tí wọ́n délé Abubakar ó rí Asma'u bintu Abubakar ó mú ó mi jìgìjìgì ibo la nabi wà sallallahu alayhi wa sallam bí wọ́n ti dẹ́rù bá tó kò tún náà sí ibi tá nabi wà fún wọn baba ẹgbẹ́ báyìí ni bọ́sí jẹ́mọ́ ọdún ọ̀dàkùn. نظام الهجرة كنا حفظا للرسول فضلنا لبلا Bíkọ́lé bẹ́ẹ̀ láì. nínú pé tí Asma'u bintu Abubakar tó wá kó òun lẹni tí máa ń gbóúnjẹ lọ fún ànábì ó sì ní nìtọ́ọ̀kù ní táwọn àáfàá ń pè ní nìtọ́ọ̀kù wọ́n ní ọ̀já ni ọ̀já náà yóò fi ó wá gé sí méjì yóò wá fọyọ kan yóò fi di oúnjẹ lọ fún ànábì àti Abubakar yóò fi kejì yóò fi gbé omi lọ fún ànábì níjọ́ tí ànábì wá rí wípé nìtọ́ọ̀kù rẹ̀ ló gé sí méjì ló fi gbé oúnjẹ wá fóun ànábì wá rí ànábì ní abdalakallahu bi nìtọ́ọ̀kìkì hadaini nìtọ́ọ̀kẹ́ni fil janna. الله عليه وسلم نظام الهجرة baba dúró كنا حفظا للرسول baba فضلنا لبلا بقلب لا يدور wọ́n fà sílẹ̀ pamọ́ sí lọ́wọ́ kò tù ẹni ẹlẹ́ẹ̀kejì yìí máa ń lọ gbóúnjẹ fún ànábì àti Abubakar òun ni ò jẹ́ kébi pamọ́ kú síbẹ̀ ipa kan tó kónù nínú àwọn sọ àbíyáàtì àwọn obìnrin òun náà ni Ummu Salima ìyàwó ànábì Muhammad ni àmọ́ ànábì kọ́ ló kọ́kọ́ fẹ́ ó lọ́kọ kan tó kọ́kọ́ fẹ́ ọkọ rẹ̀ wá kú Abdullahi ibn Abdul Asadi òun lọ́kọ tó kọ́kọ́ fẹ́ nígbàtí Abdullahi ibn Abdul Asadi wá kú lẹ́yìn ọdún kẹrin tá nàbì dé Madina là nàbì fẹ́ orúkọ Ummu Salima gangan ni Hindu ẹ̀rí níjọ́ wà náà tí wọ́n ń kọ́ wà ń kéwúta wà ní ìtìdáyé tanka àwọn ìyàwó ànábì Muhammad Faishatun mọ́bí o Maymunatun wa Safiyyatun Fafushatun taqtiluhunna Hindun wa Zainabun Juwayriyatun ma'a Ramlatin thumma Sawdatun Thalathun wa sittun nasibuhunna mu'azzabun ànábì Muhammad baba sama sibi díẹ̀ ń bọ̀ dákun ani ojú ọ̀nà كنا حفظا للرسول Salima Ummu Salima Hindu gangan ló kọ rẹ̀ ń jẹ́ òun náà kópa lára ànábì Muhammad ipa tó kó ìjọ tí wọ́n gbọ́pà ànábì kúrò ní Maka àwọn tí wọ́n tẹ̀lé ànábì lọ sí Madina òun náà ń bẹ́nu wọn àmọ́ kò tẹ̀lé ànábì lọ direct ọkọ rẹ̀ Abdullahi ibn Abdul Asadi òun ló kọ́kọ́ tẹ̀lé ànábì lọ àwọn fámìlì rẹ̀ wá gbọ́ pé ọkọ rẹ̀ ti tẹ̀lé ànábì lọ wọ́n wá gbóhùn mọ́lẹ̀ pé nǹkan sí ọ ni Muhammad ìwọ́n ní o tún tẹ̀lé ó wá yarí pé òun fẹ́ tẹ̀lé wọn wọ́n wá gba ọmọ lọ́wọ́ ẹ̀ ọmọ ọ̀kan tó bí wọ́n gba ọmọ yẹn lọ́wọ́ rẹ̀ ìbànújẹ́ ọmọ òun wá ń bẹ lára rẹ̀ ọkọ rẹ̀ ti lọ Madina wọ́n tún gbọmọ ní ọwọ́ rẹ̀ odidi ọdún kan ni òfin fojú kọkọ kò sì fojú kọmọ. هاجرنا لله ó yá yìí. وتركنا ديارا fakutibuna fil khuldi nujuma kibara كتبنا في الخلد نجوما kibara. Ummu Salima ìgbà tí wọ́n padà wájọ́ máa rẹ̀ padà fún ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ oṣooṣù ní fi ń sunkún lẹ́nu wípé wọ́n gbọmọ lọ́wọ́ ẹ̀ kò sì fojú kan mọ́ kò sì fojú kan ọkọ ó wá sunkún lẹ́yìn ọdún kan làwọn fámìlì ẹ̀ wá rìlísì ọmọ fún wọ́n ti rìlísì ọmọ fún ó bá túbẹ̀ ó di Madina هاجرنا لله ń bọ̀ dákùtù rí Ọlọ́run ó túbẹ̀ ó bá di Madina òun nìkan kanati awwalu imra'atin tuhajiru wahdaha lil Madina farraqu baynaha wa bayna zawjiha wa waladiha sana òun nìkan ẹ wo bí gbọ́ sí nígbà òun ní báyé ti nígbà náà òun nìkan ló wá kúrò ní Maka ló lọ sí Madina látara ìfẹ́ ànábì Muhammad òun náà ó nípa tó kó kódà gan-an ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà ànábì Muhammad wọ́n máa ń lọ́dọ̀ Ummu Salima ta pè ní Hindu lọ́kéwú tún gbọ́ dáadáa wọ́n máa ń lọ́dọ̀ rẹ̀ lọ́kéwú torí pé bíyàn bá ti ń lọ béèrè masala àwọn masahil bó o bá ti ń lọ béèrè rẹ̀ lọ́dọ̀ ẹnìkan òun lọ́kéwú ni ìwọ́n tó sọ pé mi sádàbíyà ó sì ń wá bíbá yìí ọmọ kéwú wa ni ọ́ farabalẹ̀ ó sì ń wá bíbá yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó gbọ́ rí ó gbọ́ bàbá wọn yóò rí di múlíkà àlìjìnà ni dídé dídé
ما يريد ولك ẹ̀fọ́ nìkan wá pọ̀ dáadáa فليدع عنه تواني tàwání فليدع عنه تواني tàwání فليطعه في ظلمة الليل لا نور القرآن فليصل صومهم بصومه لا إله. إنها تلقى الشفاني anabi Muhammad العجب جواها rọláyé fi dáàrí ilé àmàní Umu Salima tàpé ní Hindu tàwa sọ pé anabi padà fẹ́ lẹ́yìn ìgbà tọkọ rẹ̀ kú ọdún kẹrin tí anabi dé Madina lẹ́sẹ̀ rìsáàtì o kìí ṣe gbogbo nǹkan ló lè rí bí àṣà bàbá wa láyé wọ́n ní gbogbo nǹkan mú mà wọ́n lè mi kọ̀dírù kò sí ìmọ̀ náà tí mà àmọ́ gbogbo tíra kọ́ ni mo rí ẹ gbọ́dọ̀ tóbi Umu Salima yìí nínú àdísì tó gbà wá látọ̀dọ̀ Nabi Muhammad àwọn àfáà ṣe research àdísì tó gbà wá 378 àdísì ló gbà wá lọ́dọ̀ Nabi ọ̀kan nínú rẹ̀ òun ni wípé Nabi Muhammad sallallahu alaihi wasallam ó ní Nabi sọ pé iza adoritumul marido awil mayyita faqulu khayran fa innal malaikata yu'minuna ala ma taqulun rawahu Muslim ó ní Nabi sọ pé tẹ́ bá dọ́dọ̀ aláàrẹ̀ àbí ẹ bá dọ́dọ̀ ẹni tí ń pọ́ kakú lọ́wọ́ Ànábì ní ọ̀rọ̀ dáadáa ní ẹ máa sọ lọ́dọ̀ rẹ̀ tẹ́ bá débẹ̀ o ẹ má jápara o tẹ́ máa wá jápara abẹ́ forí sí ó forí sí ó máa ní alájì kíní ìmọ̀ ń bọ̀ alájì kíní ń bọ̀ oníkóni oní táwọn ọmọ ògbọ́dọ̀ máa gbọ́ alájì kíní ìmọ̀ ń bọ̀ alájì kíní ń bọ̀ àgbá kò ní bọ̀ wá bọ̀ ìbọ̀ bàbá Ànábì ní tẹ́ bá dọ́dọ̀ aláàrẹ̀ abẹ́ bá dọ́dọ̀ ẹni tí ń pọ́ kakú ẹ sọ̀rọ̀ rí lọ́dọ̀ rẹ̀ fa innal malaikata yu'minuna ala ma taqulun torí bẹ́ẹ̀ bá ti ń sọ̀rọ̀ àwọn màláìkà ó máa ṣe àmín òun ló gba àdísì wọn wá látọ̀dọ̀ Ànábì Muhammad àwọn méjì tí mo dákọ̀ yìí Mákà làwọn méjèèjì yìí wà owó fọ́lú Ànábì lọ sí Madina ni jẹ́ wá sọyọ̀ kan sí nínú àwọn obìnrin nínú wọn ni Ummu Ayman ẹ̀yọ ọmọ tẹ́ wà ń zúmúrọ̀ àwọn ọmọ yìí ti dáyé àdísì kan bẹ tí wọ́n ń kọ́ wa wọ́n ní Barakatul Abashiyya Ummu Ayman Barakatul Abashiyya Ummu Ayman kí ló kọ rẹ̀ ń jẹ́ gan ó kọ Ummu Ayman orúkọ rẹ̀ ní jẹ́ Baraka jàmọ́ wọ̀ gbọ́ kí ni mo pè Baraka àṣepàṣó tí ń pè ya rẹ̀ pé kìnnìkan Baraka èmi kọ́kọ́ wò pé wò ní jẹ́ Baraka àsọkọ dáadáa ni Baraka ọmọ rẹ̀ ní jẹ́ Baraka Masha Allah Ummu Ayman orúkọ rẹ̀ ní jẹ́ Baraka akí àfàwà jọ́sí sáyé ala wa sallam mo kí bàbá wá sí àgbáyé ẹ máa wọlé ẹ máa rọra àfàwà àgbà àfàwà dáadáa àwọn tí wọ́n kọ́ wà nù zàlẹ́ ẹ̀yà fa àwọn tí wọ́n kọ́ wà ń gbà tiwa àwọn náà yìí ti parí ilé kéwọ́n nísìnyí ilẹ̀ tasi 2003 wọ́n ti bí ọmọ mi ìbọ̀ bàbá ṣe sùúrù so ní bẹ̀bẹ̀ tẹ́jà kan 2003 o làwọn kó tún mọ̀ wò mí lẹ́gbẹ̀ẹ́ 2003 bí ìgbà táwọn àjọ parí wọ́n gan èbí wọ̀ náà bó ti rí nánú báyé ti rí nù Ànábì Muhammad Ummu Ayman ọmọ Ethiopia ni àmọ́ Ummu Ayman yìí wa kanat jariyatun li Abdullah ibn Abdul Muttalib ẹrú bàbá Ànábì ló jẹ́ nígbà tá Ànábì wá fẹ́ kú la ilaha illallah Ànábì wá kú ní Mákà tó lọ sí Madina òun náà tẹ̀lé Ànábì ń bọ̀ bàbá sẹ́ẹ̀sì mọ̀ pé ìyá Ànábì kú Ànábì wà lọ́mọ ọdún 6 ni ẹni wá gba Ànábì tó ń gbà tí ìyá Ànábì kú tán òun náà ni Ummu Ayman tápẹ̀ ní Barakatul Abashiyya tí Ànábì bá rí Ummu Ayman bá Ànábì bá fojú kan Ànábì ní Ummu Ayman ummi ba'da ummi nígbà míì bá Ànábì bá tún fẹ́ ṣe fáàrí Ànábì ó sọ pé hadihi bakiyatu ali bayti torí pé ẹrú ni Ànábì wá jogún rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ Abdullahi ó wá tó Ànábì ìgbà tí Ànábì wá fẹ́ Khadija tán tí Ànábì náà bàlágà tó fẹ́ Khadija fa àtàkọ̀ha Ànábì wá túkún ẹrú pé kò já ìsìlámù fẹ́ ká múyàn ní ẹrú Ànábì wá túlẹ̀ ìgbà tí Ànábì túlẹ̀ Ànábì wá fi fún Ubaidu bunu Zaidi al-Khazraji ìgbà tí Ànábì fi fún Ubaidu kú ó lè máa bẹ láì lọ́kọ o obìnrin mi ń bẹ nísìn ọkọ rẹ̀ ti kú ó lé lógún ọdún ẹni ọkùnrin sì ní wá ní òun ìlọ́kọ máa àwọn ọmọ mi lè mí ojú tí irọ́ ni ó máa ń kọ́rọ̀ ẹni ọkùnrin ó lọ́kọ ni ó ṣe ní lọ́kọ ó lọ́kọ wọ́n wá lọ́mọdún mélòó wọ́n ní kò ju 30-something years lọ́nà lọ 40 ọwọ́ ni ara o àwọn ọmọ mi ní jòkó tí o má jòkó tọmọ rẹ lọ́kọ bó bá ti lọ́kọ wọ́n mọ̀ wọn
ẹ̀rí ó sì ná anabi Muhammad ìgbà tọ́kọ rẹ̀ kú ó tún wá lọ́kọ mi anabi tún wá fi fún sallallahu alayhi wa sallam anabi ṣẹ̀ṣẹ̀ wá fi fún Zaidu buna Harisi Zaidu buna Harisi kí wá nípa tiẹ̀ nípa ìjírà anabi Muhammad sábà pé a sọ pé òun ló tó anabi lẹ́yìn ìgbà tí ya anabi kú ìgbà tó gbọ́pọ̀ anabi jáde anabi lọ sí Madina òun náà wá jáde òun nìkan ló jáde ó kò láti Maka wahadaha mashiyatan sa'imatan fi harri shadid kíyàn kò láti Maka lọ sí Madina ẹsẹ̀ ló fi rìn pẹ̀lú àwẹ̀ sí ni ìbẹ̀ nínú àwẹ̀ ilẹ̀ gbóná ó débì kan ó ṣubú ó fẹ́ kú ọlọ́lẹ́yìn màláíkà tó bá kú ìwọ màláíkà báyìí tó bá fi lè kú sí yọkùnrin màláíkà ni ó yá ọlọ́run wá ní kí wọ́n na igbá àtomi ó wá láti sánmà lẹ́ẹ̀kan náà kò mọ́ bí tó ti wá wọ́n wá ń da omi sí lẹ́nu láti jọ́ náà ó mọ̀ àìmánì ó ní ògbé mímọ́ láyé. bàbá jẹ wá kọ̀ ránà rẹ̀ dúró rẹ̀ àwọn kan kún alájí àgbà náà wọn ò já sẹ́sẹ̀ kò sí dá sí àwọn kan kún bàbá wa alájí àgbà nílọrin àwọn kan kún wọn lẹ́kọ̀ọ́ báwọn kan ti kún ànábì ní Maka táwọn kan wá kún ànábì ní Madina nínú àwọn tó kún bàbá wa alájí àgbà nílọrin nínú àwọn obìnrin wọn pọ̀ ètò parẹ́ ìyá wa gbogbo aláwo bẹ́ẹ̀ ká la ilaha illallah àwọn eléyìí ló gbogbo garu ayé ìsìlámù ni wọ́n fi ṣe ìyá wa gbogbo aláwo tí wọ́n bí ìyá wa Mariama tí wọ́n jẹ́ ìyàwó bàbá wa mísánà bàbá wa AR Sala akramakumullah ó kọ́ tí wọ́n bí ìyá wa alájà alára ọmọ alára ìyá wa gbogbo aláwo wọ́n gbìyànjú fún transawul islam ti bàbá wa alájà àgbà yín púpọ̀ àwọn nìkan kọ́ ìyá wa kan bẹ́lẹ̀ ara àgbàdì ìyá kéńké kí ni mo pè ìyá ké la ilaha illallah bàbá mọ̀ pàjá lọ́sí ìtàkùn sùúrù ìyá ara àgbàdì bàbá alájà àgbà wọn náà ìyá wa kan bẹ́ẹ̀ mọ́bí ti kó kọ́ wẹ́tún mi sí ìyá wa ìgbọ́ alo mọ́ta sí mórí pè ìwé tí mo mú dání ẹlòmí wá sí kí ló fẹ́ wí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ìdáyé àwọn tí báyìí mo kọjú sí báyìí ara àwọn àgbàlagbà pọ̀ mí mo bá sọ pé ìdáyé èmi náà kọ́ bó mo wà èmi ti jáyé gbà yẹn ìgbà tí wọ́n ń ṣe 35 years and so with Islam ó ní nínú àwọn ogun bàbá mi ni mo ti bá gbọ́dọ̀ tóbi ìgbà tí wọ́n ń ṣe 35 years and so with Islam ìyá wa gbogbo aláwo káì wọ́n mọ̀ gbìyànjú ọlọ́pàá wa kẹwọn ìyá wa kẹ́ ń bẹ ìyá lókè ẹ̀gbọ́n bàbá mi ni àmọ́ bàbá mi èpè lẹ́gbọ́n yóò ní bàbá mi ni bàbá mi máa ń sọ pé tó bá ṣe pé ọmọ rẹ̀ bá dúró ni ọmọ rẹ̀ jù mí lọ ọmọ wa ń pè ní ìyá bàbá wọn tọ́ akramakumullah ìyá wa ìyá lókè nílé síngini gbogbo àwọn ilé ìwọ́n lu ayé wọn fún àṣà òṣìlámì ni ìyá wa alájọ ọmọ ọlọ́kà ní sẹ́ńtà gbòòrò ó gbọ́ jẹ́ wá sọ fún ọ nígbà tí wọ́n ń ṣe àǹsọ́rù Islam tó di 35 years àwọn akọni kan fún bàbá alájí àgbà sọ fẹ́ bọ́ Kamaru bàbá tàtà Kamaru bàbá tàtà ayé ayọ̀ Kamaru bàbá tàtà ayé ayọ̀. Bàbá wa national missioner global missioner bàbá kí wọn bẹ. Fabiha ẹjọkọ ti ẹjọkọ fàmì ọfà alájà àgbà Sheikh Shuyukh Muttaqi alájà àgbà ti parí yìí mo sọ fẹ́ nìkan mẹ́lẹ́ ni máa ráfa àgbà ó bẹ̀rẹ̀ ní sọ. Shakasiyatu àjìlá aládẹ́nà Allahu tọ́bát ó yáyì fi kulli aridin tuktasab wa iza su'ilta faqul ana al-adabiyyu ismi ya wallaqab bushra lana na'azu jaja bushra lana zuhila bàbá ibi tí mo dé bàbá wa global missioner global international missioner ọlọ́mọsá jẹ́ mọ́ wà dáadáa ọlá yìí tóbi ọlọ́run ọlá àfagbọ́lá alájí àgbà wọ́n wọ́n sọ pé Kamaru bàbá tàtà ayé ayọ̀ ọ́ ẹ̀dàkẹ́ bá wílẹ̀ Kamaru bàbá àtàtà ayé ayọ̀ bàbá kí ló wí
wájú rẹ̀ wọ́n ní kamaru baba tata ayé ayé ọ oko má tàràkà oko ní tàràkà oko ní rago ọjọ́ alẹ́ rẹ̀ á dára ọjọ́ alẹ́ rẹ̀ á sunwọ̀n gbẹdẹmukẹ́ á dára fún ẹ láyé á dára fún ẹ lọ́run kamaru baba àtàtà ayé wọ́n ní kawẹ́ ni re tó sunwọ̀n alájà gbogbo làlágà obìnrin òun la gbọ́ la fún níjọ́ náà níbo ló wà àtẹ̀mí àìdè níjọ́ náà. ó yá yìí. àtọ́lì kàmáàlà. jẹ́ntu ìjánu àdàbíyà okùn àdàbíyà ẹni tọ́lọ́ wọn bá gbé fún baba alájà gbani. wọ́n wá ń tukọ̀ rẹ̀ látara ìjánu rẹ̀ àdàbíyà wá ń lókè. àfa alájà àgbà kọjá àfa kan fa tó bá sọ pé ojú ọ̀nà wìláyà ni alájàgbà bẹ́ẹ̀ ṣéèkù ṣòyó àfa fún gbogbo ẹni tó pera rẹ̀ láàfàgbì. kẹ́tù wá sàfà lásán àfa tó bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́. alamọn bàbá wa alájàgbà àsíá tó tàfà tó tàn káàkiri gbáyé. gbogbo ayé ló jẹ́ ìpalẹ̀ alájàgbà. wọ́n gbà pé èèmọ̀ gbà ni kò sí èméjì mbẹ́. personality alájàgbà mọ́ dọ̀tí rẹ o tó ráwa gò fẹ́ kó dọ̀tí bó bá fẹ́ nu àbùkù kan wá tó bá fẹ́ nu àbùkù kan alájàgbà bí bàbá lè wí kankan inú wò sí ní dùn sọ láyà àti àríkè àwọn. Allahu. Ọlọ́run gbọ́lá fún wa ni ó pọ́n wálé. ó fà alájí àgbà pọ́n wálé a máa sọ pé àwọn ọmọ alájí àgbà. iṣẹ́ owó alájí àgbà dára bí fún wọn ṣe fàáyì. wọn ò ní dọ̀tí bí wọ́n ti ní dọ̀tí ni. ẹ wo orí pa alájí àgbà ìwọ bí títí ń bọ̀ ni. tó bá wá bí mi léèrè. fakul. èmi kọ́ mo kọ́ bọ̀bọ̀. ìlà àlélẹ̀ bushira lana. àfàwà Munirudini ọmọ àfàwà alimami adu àgbà olùkọ́ni náà anabi Muhammad jẹ́ wá sọ méjì níbi àwọn obìnrin tí wọ́n wà ní Madina tí wọ́n kún anabi Muhammad mẹ́ta mo sọ níbi àwọn ará Maka ni jẹ́ wá sọ méjì nínú àwọn obìnrin tí wọ́n kún anabi Muhammad lọ́wọ́ tí Islam fi dùn báyìí òun náà ni Nusaybatu jama kí ni mo kéré Nusaybatu bintu Milhan ẹlòmíì ní ẹnìkan ní aha ó pọ̀ bẹ́ẹ̀ bí yẹ gbẹ́ni wa ọ̀rọ̀ ẹnìkan ní aha Nusaybatu bintu Milhan ó kún anabi Muhammad lọ́wọ́ kí ni ìkúwà tí a tó kún anabi sallallahu alayhi wa sallam obìnrin ẹ máa gbọ́ ìyẹn tá a mọ̀ ní pé obìnrin èlò ogun lè jagun tóbìnrin bá lógun nǹkan méjì ni wọ́n máa lọ sí lọ́hùn nínú àwọn sahabiyat anabi Muhammad wọ́n máa ń gbé omi dání omi nítorí àwọn tí wọ́n bá sá lọ́gbẹ́ tó gbẹ̀ngbẹ̀ wọn sílé ní ẹlẹ́ẹ̀kejì wọ́n gbé àwọn oògùn dání ẹni tí wọ́n bá sá lọ́gbẹ́ oògùn tó fi tìrìtì ẹ̀ tó fi tọ́jú ẹ̀ Nusaybatu bintu Ka'ab Ummu Ummara má pè ní Ammara Ummu Ummara Nusaybatu yìí òun á máa lógun a sì máa jagun ó wá lógun Udu ó tẹ̀lé ànábì lógun Udu wọ́n fẹ́ pa ànábì tán lógun Udu àwọn kan tájẹ́tì ànábì níwájú báyìí Nusaybatu lè fa yàsẹ́ ibẹ̀ nípa ànábì àwọn kan tájẹ́tì ànábì lẹ́yìn àwọn kan tájẹ́tì ẹlọ́tún wọ́n wá di wípé ọ̀nà méjìlá ni wọ́n ti sá Nusaybatu bintu Ka'bi ni wọ́n ti sá lọ́gbẹ́ lójú ogun Udu kò jẹ́ kó wọ́n pa ànábì tá ànábì bá wá rí Nusaybatu ànábì yóò máa wá sọ pé maltaftu yaminan wala shimala illa ana araha tudafi uduni ànábì ní tí mo bá wọ̀ tún tí mo bá wọ̀ èsì tí mo bá wọ̀ wájú tí mo bá wọ̀ ẹ̀yìn lójú ogun Udu ẹni tí ma rí nínú Nusaybatu òun ní protect mi lòjọ́ wọn rí mi pa ọ̀kanu nínú àwọn obìnrin tí wọ́n wà ní Madina òun ni Ummu Sulaima bintu Milhan òun tiẹ̀ ọkùnrin kan bẹ ní Madina nílùú anabi Muhammad Abu Talha ni wọ́n ń pè Abu Talha kèfèrí ní pàlì ẹ̀sìn dá Muslim ó wá tó sí Ummu Sulaima ó tó sí ẹ̀ olùsí ó ní èébò tó gbọ́ tó sí rí ni bẹ́ẹ̀ bá wo bó ti rí òun ní sọmọdún mélòó ní tó sí o wọ́n ti ráhùn náà ó yá tẹ̀lé gbàdúmà ó yá sí àti tọwọ́ afọ́ létí pọ̀
ó ní olóso kó rẹ lọ. nisawul ansori ala nasiri wa iwani qawla fuula ó yá yọmọ yìí. kullina dimahuna dunahu wa himana نفديه بالأبناء والأموال ناي ولا كيلو توي خيرنا وأكرم من أوى وشاد حبالا وشاد حبالا وياي وشاد حبالا sọ́rí gbogbo tó ń wíhun ayọ̀gbà ní ọkọ̀kọ̀kọ̀ kan ní sámọ́ka ayọ̀gbà bí a máa dálẹ̀ kò sí ní tàbí tú ayékéwú ni ó ti yá wọn kéwú wọ́n tí ò báyìí wọ́n náà lọ́lékéwú Ànábì Muhammad Ummu Sulaima ọkùnrin kan tá ń pè ní Abu Taliha tó sí ẹ̀ kèfèrí pàdì sí ni ó wá wò pé kèfèrí ẹgbẹ́sì tó fún ni ẹlẹ́mí ń bẹ bí kírísítẹ́nì bá tó sẹ́ra ni èmi láyé mi wá fẹ́ kírísítẹ́nì ò lè fẹ́ wọn ó gbé condition ni bó bá ti wù Ummu Sulaima wá ní la atazawwajuk hatta tuslam la atazawwajuk hatta ó ní ilé fẹ́ yín tẹ́ bá mọ̀ pé fẹ́ mi owó sàdáàkì mi tẹ́sàn mahari owó sàdáàkì mi ó gbọ́dọ̀ jẹ́ Islam kẹgbà Islam tẹ́ bá ti gbà Islam mọ́ rẹ́dì láti fẹ́ mọ́kànlá sí ìtàkùn sùúrù kèfèrí pàdì bó ṣe fẹ́ nu bí ó ṣe fẹ́ Ummu Sulaima nù gbogbo pọ́blẹ́mù tí wọ́n ń fèsì lára tiẹ̀ náà ó bá tó di kíni ó bá tó di rọrùn bàbá níparí àwọn pẹ̀lú kan ní Asma'u bintu Yazid Asma'u bintu Yazid òun ni khatibatu nisa'i òun ni agbẹnusọ gbogbo àwọn obìnrin tí wọ́n bẹ ní Madina tí wọ́n bá ní tí wọ́n fẹ́ bí ànábì gbogbo obìnrin Asma'u bintu Yazid ni wọ́n rán lọ òun lọ́lọ́ bá ànábì Muhammad yóò bá ànábì dùnmọ́ mi dájá àwọn ọ̀rọ̀ kan bẹ tẹ́ ẹ bá ń gbọ́ nípa àwẹ̀ jẹ́nẹ́bà ni nífàsì ni àìdọ̀ ni irun ni tẹ́ ẹ bá gbọ́ táwọn obìnrin béèrè àwọn obìnrin Madina ni àwọn obìnrin Madina ni nínú wọn ni Rubai'u bintu Mu'awwiz ọ̀rọ̀ àlùwàlá tá à ń ṣe bá ti ń ṣàlùwàlá lónìí lọ́wọ́ jẹ gbogbo tí a ti ra ayé wò tó bá yẹ̀ wò ẹni tó gba ọ̀rọ̀ bá ti ń ṣe àlùwàlá wò Rubai'u bintu Mu'awwiz ni ọmọ jésì ni ọmọ kékeré ni ìjọ tó fẹ́ ṣe ìyàwó là ànábì lọ yawmu zifafiha ọjọ́ kí láńpẹ́ àìsùn ànábì lọ látọ̀sán báyìí ànábì ti lọ ànábì wá fẹ́ sàlùwàlá ló wá rí bá ànábì ti ń ṣe àlùwàlá òun ló gba bá ànábì ti ń sàlùwàlá wá fún wa wá ṣe sùúrù bàbá ṣe sùúrù ńlọ bí àdúrà náà ni àyùgbà mi obìnrin tá a sọ pé òun ni agbẹnusọ fún gbogbo àwọn obìnrin yìí Asma'u bintu Yazid òun ló lọ bá nabi Muhammad ó ní wà nabi inna ma'asharu nisa'i mahsuratun maksuratun warrijalu fuddilu alayna bil jihadi wal jum'a fama lana ó ní wà nabi àwa tó rí obìnrin ni wá mahsuratun maksuratun jẹ́jẹ́ òfin tọ́lọ́wọ́ bá fún wa ó ní àlà ó ní ibi tá a lè ṣe nǹkan mọ́ wàrìjáàlù fúdìlù aláìnà àwọn ọkùnrin wọn lọ́lá jù wá lọ wọ́n gbọ́lá fún wọn jù wá lọ kí ni wọ́n fi gbọ́lá fáwọn ọkùnrin jù wá lọ ó ní nǹkan méjì ni lọkùnrin fi lọ́lá ju obìnrin lọ bílí jihadi ọkùnrin lè lógun bóbìnrin bá lógun ó lè wà níbi kan ni àfàwọn obìnrin kọ̀ọ̀kan láwọn obìnrin tí mo dákọ̀ lẹ́ẹ̀kan bílí jihadi wọ́n lọ́lá jù wá lọ pẹ̀lú ká jagun sójú ọ̀nà tọ́lọ́ wàlí jùmọ̀ ọ̀ràn yẹn ni jímọ̀ fọkùnrin kì í sọ̀rọ̀ yẹn fóbìnrin fama lana ìwà nabi kí ni o ma jẹ́sàn tiwa anabi ni ẹ má dààmú fabasharaha bi ajiri jihadi li ta'ati zawji ẹ gbọ́dọ̀ tóbi anabi lẹ́yìn obìnrin ẹ má dààmú ẹ̀san tí ó máa bẹ fẹ́ obìnrin gbogbo dédé ẹ̀san tí ó bẹ fọkùnrin tó bá jagun sójú ọ̀nà tọ́lọ́hun àtọkùnrin tí ń lọ jímọ̀ dédé ẹ̀san òun ni ó máa bẹ fóbìnrin tó bá tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀. ó bá wo táìmù ni ìlọ bí àdúrà ni. bàbá tó bá rí bẹ́ẹ̀ bàbá wà lájẹ́ àgbà. a sì dákẹ́ báyìí. ọlọ́run fi kan mẹ́ta ó fi sa bàbá lẹ́sà al-iman ọlọ́bùn bàbá ní iman gan. bàbá dàkún fi kí ó pamọ́ náà. dàkún fi kí ó pamọ́. wájú báwọn. káni mo kó káṣí wá ní bàmá náà lówó ni. a máa ní káṣí.
àmì náà mẹ́sà tí wàá tẹ́lẹ̀ sọ́ni gbogbo tó wí látàárọ̀ kò sí kẹ́tí mo tún bẹ̀ dákùjú o bàbá ṣe sùúrù ìní tù bàbá òkèwù kò wo bàbá òkèwù kò wo yẹ̀jìní àti yaba ó wá tó bá wẹ̀lú mi ò ní dìde o bàbá boloto àmì náà bàbá wa dúró bá mi ṣe àwọn alágbàájà rí ó pọ̀ ẹ bá kẹ́ bá ń sámi fún níparí ọlọ́run sàlájà gbàlẹ́sà ó bùn wọn níwà ìwà zumalawu la tansa shi'aro kamalina la khayra fi man la hawa adaba agbọ́dọ̀ gbàgbé lógo yẹn o ẹ gbọ́dọ̀ gbàgbé lógo yẹn al-adabu ó balance bàjẹ́ ṣe sùúrù ọlọ́bùn bàbá níwà ọlọ́wọ́ abùn bàbá ní imani ìkẹ́ bá alájẹ́ àgbánú jẹ́ àfikíní kan nínú ọjọ́ tí àwọn alájẹ́ àgbà bàjẹ́ la ilaha illallah òun níjọ́ àwọn ọmọ Zumura tí wọ́n lọ Abẹ́òkúta tí wọ́n last date in 19 something ní ìrántí mọ́ ètò ìdánilọ́gbọ́ ètò in 1992 ẹ̀ṣùn akramakumullah èmi náà mọ́ gidi díẹ̀ ìbọ̀ bàbá wọ́n wá lọ àwọn ọmọ tó ń lọ sàrí àfáàgbà wọ́n wá last date ẹgbọ́n mi bẹ́ẹ̀ Abdulganish Yusuf Asokutawi ẹgbọ́n mi bẹ́ẹ̀ wọ́n wá lọ wọ́n lè kó wọn wá nínú àgbàrá ẹ̀jẹ̀ Ìlọrin àwọn kan bá tún pariwo Ajíkàmárù Ajíkàmárù ó tún fi ṣògùn ẹ̀mí gúngùn ni ẹ̀yin Ọlọ́run wọ́n bá ń sọ ó tún fi ṣògùn ẹ̀mí gúngùn ni ó tún fi ṣògùn ẹ̀mí gúngùn ni àti gba wọn ni bàbá ti sọ pé ẹ gbọ́dọ̀ lọ́bẹ̀ mọ́ bàbá ń lọ à ń dín lọ́bẹ̀ ni à ń yọ ọ lọ lẹ́yìn ni accident yẹn wá ṣẹlẹ̀ ó lágbára gan àyà wọn sọ̀sọ̀ kú sọ ìgbà tí wọ́n kó wọn dé Muhammad Kamali dì ibẹ̀ ni wọ́n kó wọn sí jọ́nà táwọn yẹn ti lé pàdé wọn lápàdára gbogbo àwọn afáwá wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì súnmẹ́yìn ẹlòmíì lè sọ̀rọ̀ Ọlọ́run kò lè súnmọ́kù wọn wá ń gọ̀dí wáyé wọn wá wẹ̀ wọ́n faṣọ sí wọn la ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ ìgbà tí wọ́n wá faṣọ sí wọn la wọ́n kó wọn wálé wọ́n wẹ̀ wọ́n lọ sí wọn ìgbà tí wọ́n wá kó wọn délé tán ni wọ́n wá rántí wípé òkú yóò pé ó kọ ẹnìkan àwọn yóò pé ẹni tó kù ń jọ náà òun náà ni Abdullahi ọmọ Sẹ̀fúra ni àwọn tó bá jẹ́ méjì wọn mọ̀mọ̀ nínú wọn tó jẹ́ méjì ń gbà náà ni àfáàwà Murtala Sao àfáàwà ojú ẹkún tó ń bẹ pẹ̀lú bàbá wa Khalifatul Adabiyyina tó ní àfáàwà Lukman Abdullahi yìí wọ́n wá rí pé ó pẹ́ nìkan wọ́n wá tún padà lọ síbi tí wọ́n ti last dent láti lọ ní iná ọ̀lẹ́jẹ́ bàbá jẹ́ ìmọ̀ òkú ẹrù ni òkú ẹrù ẹgbẹ́ mi tó kú yìí bí tí wọ́n sí sí ayé lè gbàbẹ̀ kọjá òkú ẹrù jẹ́rù ọmọ bàyẹ́ wọ́n wá kún wọn dé wọ́n padà lọ láàrin ìjọ kẹta Abdullahi yìí wọ́n wá kàn nínú igbó níjọ kẹta wọ́n wá kàn nínú igbó lẹ́kún mọ́tò ó yọ ó wá bò ó mọ́lẹ̀ láàrin ìjọ mẹ́ta kò jẹun kò mú mi kó sì kú wọ́n ṣe wá gbé wálé lẹ́yìn ìgbà tí wọ́n gbé wálé tán ó mà níyàwó ó mà bímọ àmọ́ lóun ò ní kẹ́mìrì ogun bàbá tó bí Abdullahi yìí bàbá rẹ̀ ni ó jẹ́ mùrídì àfáàgbà Sheikh Al-Kabari kí ló ń pè wọ́n bàbá Nasiru Al-Kabara bàbá Abdullahi jẹ́ mùrídì àfáà Nasiru Kabara òun lẹ́mọ̀ gbọ́n bí kẹ́sẹ̀ tí kẹ́ni bàbá wọn wá sí àgbáyé wọ́n dé Kánò ìgbà tí wọ́n dé Kánò àwọn Haúsá wọn wá ń ṣe wàsífà àwọn lọ́wọ́ tí wọ́n lọ́ bíbà wọ́n wá yọ síbẹ̀ Abdullahi yìí kó tó kú ló wá rí wọn pé àfáà wa ni òun ló wá la ojú ọ̀nà ló wá la àwọn èèyàn bọ̀ wá pé ẹ̀yà ẹ̀dá yẹn mọ̀ ó wá sí àgbáyé lélẹ̀ bàbá tó wá rí bẹ́ẹ̀ mo jẹ́ bí àdúrà mo fẹ́ sàdúrà mẹ́ta sẹ́rí etí mo dìwà ó pọ̀ gan o ó pọ̀ gan ó pọ̀ bí ìpẹ́ ni alibarika Sheikh Alhaj Al-Imam Bukhari ẹ parí ẹ aláké àfáà mi ṣe dáwùlà ni èmi ó ṣe dáwùlà o àfáà mi ṣe dáwùlà ni ó kàn mọ̀ bọ̀ pankara ìníwárẹ̀ ẹ ṣe dáwùlà ọlẹ́yìn àgbàlagbà mo fẹ́ ṣàdúrà mẹ́ta àdúrà àkọ́kọ́ tí mo fẹ́ ṣe Ọlọ́run dákun bàbá wa Alhaji àgbà tó ní ìṣàdúrà tiwọn àwa ṣe tiwa náà kí ni tiwa jẹ́ mọ́ èyí tí gbogbo ayé fi máa já ni pé ajá máa ń gbóni ajọ́ gbòkú àtayọ́ mọ̀lẹ́kìyàmà Ọlọ́run àbíọ́ èyí tí ó ṣẹlẹ̀ síwájú wọn ni ń gbóni Olúwa má jẹ́ ó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa
ẹlẹ́ẹ̀kejì ní tá a máa àgbò máa ń kàn ní ẹ fi wọ́n kanra wọn o ẹ fi wọ́n kanra wọn o àgbò ṣe kíni ìran àgbò máa ń ṣe kíni ah ṣé ọmọdé àṣírí Allahu akbar jabata asheikh mudaththir jabata tó ń kọ́ jabata aládùbáríkà làwọn eléyìí ẹlẹ́ẹ̀kejì àgbò máa ń kàn ní ibi ó bá wo òtúnṣí wọlé ma àgbò máa ń kàn ní ìbẹ́ni kankan wí o tó wà ní salamu alaikum èsì ọ̀rọ̀ ìbẹ́ni kankan wí o dákun o ẹlẹ́ẹ̀kejì àgbò máa ń kàn ní gbogbo tí ó ṣẹlẹ̀ sí wa táfi máa kàn Olúwa má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa. ẹlẹ́ẹ̀kẹta ìran wèrè máa ń sun abẹ́ búkà káàkiri ni ìran wèrè máa ń sun abẹ́ gádà káàkiri ni ìyẹn tí ó ṣẹlẹ̀ sí wa tó ní abẹ́ gádà ní sun kò sun lé mọ́ Olúwa má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa. mo wá fa Nabi Muhammad mo fi bí ọ ṣe sàrà rẹ̀ wákà ní ó wá sọ di wákà sì bá ní gbé bàbá